pẹ̀lú bí àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party bó ṣe ti fẹ́ máa fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC, pàápàá gómìnà Sheriff Oborevwori ti ìpínlẹ̀ Delta tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP láìpẹ́ yìí, tí gómìnà Umo Eno ti ìpínlẹ̀ Akwa Ibom náà tó sì ti ń jẹ́ kó di mọ̀ pé ó ṣeé ṣe kóun náà kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lọ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Níṣe ni gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna tó wà lára àwọn tó ń ṣíwájú ìgbìmọ̀ tẹ̀ láti lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí àlééfà lọ́dún 2027 ló máa ti sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ yìí, tó sì sọ̀rọ̀ wípé ẹrù bodò ẹni tí ó wẹ̀ ní odò lẹ̀rú ń bà, àti wípé gbogbo báwọn gómìnà PDP bá ṣe ń lọ sínú ẹgbẹ́ òṣèlú APC kò túmọ̀ sí wípé àwọn ò ní lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò nínú ilé ìjọba Nàìjíríà lọ́dún 2027. Kì í ṣe ìròyìn mọ́ wípé ní ọ̀sẹ̀ tó kọjá ní afẹ́fẹ́ òṣèlú Nàìjíríà ló fẹ́ gbọ́ ọ̀nà bòmíì nígbà tí gómìnà Sheriff Oborevwori àti ẹni tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Delta tó gbàjọba lọ́wọ́ ẹ̀ tó tún jẹ́ igbákejì ààrẹ fún olùdíje ààrẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nínú ètò ìdìbò ààrẹ ọdún 2023 Alhaji Atiku Abubakar yan olóyè Ifeanyi Okowa là ń sọ yìí o, ní gbogbo wọn náà kóra wọn pọ̀ tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tó sì gba inú ẹgbẹ́ òṣèlú APC lọ. Bákan náà ni gbogbo olóyè ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Delta gbọ̀n náà máa kúrò pátápátá tó sì ti lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Eléyìí ló jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC àti iléeṣẹ́ ààrẹ kán máa fi Àtíkù, El-Rufai àtàwọn tán jọ ń kóra wọn kiri tán láwọn fẹ́ kó gbogbo ẹgbẹ́ òṣèlú alátakò jọ láti dojúkọ Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ṣẹlẹ́yà pípẹ́ sanráyé wọn lóde. Gbogbo àwọn ògbóná gbòǹgbò alátakò tó yẹ ká kó tira iná ti ń sáwọ́ APC lọ́dọ̀ Tinubu yìí tó sì ń sọ pé gbogbo ògbóná tẹ wọn inú ti já sófò, àti wípé ìlòkulò bí ejò ẹ̀jẹ̀ ìlòkulò tí wọ́n ń lo ìlú bàtà ní Tinubu yóò lu gbogbo wọn papọ̀ nínú ètò ìdìbò ọdún 2027. ṣá onígbà tó ń fèsì sí ọ̀rọ̀ yìí lásìkò tó ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Kano, El-Rufai ní gbogbo nǹkan tí iléeṣẹ́ ààrẹ àti ẹgbẹ́ òṣèlú APC ń sọ wípé àwọn gómìnà wọn ti ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, ó lélẹ̀ yìí ò túmọ̀ sí àṣeyọrí ìfẹ́gbẹ́ òṣèlú APC àti Tinubu. Ó ní kóun mú rántí ìwé ìrántí lọ́dún 2023 títò ìdìbò tó gbé Tinubu wáyé tó ṣẹlẹ̀, ó láìmọye àwọn ìpínlẹ̀ táwọn gómìnà wà ń bẹ̀ ni wọ́n pàdánù fún Tinubu. Onírú ìpínlẹ̀ Èkó ní ṣèbí Sanwó-Olú ọmọ ẹgbẹ́ òṣèlú APC tó ń ṣe Tinubu ni. Ó ní kí ló dé tí ò lè gba ìpínlẹ̀ fún Tinubu nínú ètò ìdìbò ààrẹ. Ó lóun fúnra òun jẹ́ gómìnà APC tó ń ṣàtìlẹ́yìn fún Tinubu tọkàntọkàn. Ó ní síbẹ̀ àwọn aráàlú kọ̀yìn sí Tinubu ní ìpínlẹ̀ Kaduna, wọn kò dìbò fún un. Ó ní fún ìdí èyí bí gbogbo gómìnà alátakò tán darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, ó lélẹ̀ yìí ò túmọ̀ sí wípé wọn ò ní lu Tinubu. Ó ní nítorí pé ìbò kan ni gómìnà ní, àti pé táwọn aráàlú bá fẹ́ òní yóò ṣẹ nínú ètò ìdìbò ọdún 2027.